ẹkú ilé là ń kára lé ẹ̀rẹ̀ wá ní tèrò ọ̀nà àtúntì dé bá a ṣe ń dé o àti bọ̀ bá a ṣe ń bọ̀ wọ̀ kílùú mọ̀ Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà àtúntì délé ní o ìbọlá tún gbáṣà wa tá à ń lọ yìí ìjú ọ̀tà náà sì ni ibi tá a roko dé là ń fàbọ̀ sí a wà ní ìjú níbi tí ọdún eégún ti ń lọ lọ́wọ́ lénìí eégún ò la mú wá Ayédoníkẹ́ òun ni eégún tí a mú wá lénìí Ayédoníkẹ́ ọ̀hún lẹ ti rí tí ó ti jáde tó ń jó yìí àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin àwọn ló ti wà níkàlẹ̀ yìí látòrí ọlọ́pọ̀ndà olórí ọlọ́jẹ̀ elékò ẹlẹ́ṣọ́ àti gbogbo àwọn olóyè gbogbo lẹ́sẹ̀ wọn ti pé wọ́n ti jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ balógun ọ̀jẹ̀ náà gbẹ̀yìn Ayédoníkẹ́ ló ti paradà yìí ajíparadà bí ọ̀gá ó ti paradà sí àǹkárá tí gbogbo àwọn èèyàn wọ̀ Ayédoníkẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ aṣọ mi lẹ́rí tí Ayédoníkẹ́ ti gbé yìí ìyálóde lẹ̀ ń wò yìí àwọn tó ní eégún Ayédoníkẹ́ àwọn lẹ̀ ń wò yìí ìyálóde ẹkú ìnáwó eégún ọlọ́pọ̀ndà obìnrin wájú àwọn ìyá àgbọ̀jẹ̀ ni Ayédoníkẹ́ ń forí balẹ̀ yìí bákan náà ó forí balẹ̀ fún àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin ó ní ìyálóde ńná fún Ayédoníkẹ́ yìí
ijó tó jó yẹn pọ̀ tẹ́gùn ẹni bá jóore orí a máa ṣe ẹni tó léegun. Aṣọ mi ni Ayédoníkẹ́ tún lọ gbé jáde yìí, aṣọ pọ̀ ṣáà ń sọ ní gbogbo ìgbà pé olówó ló ń ṣe é gún kì í ṣe òṣàtọmọ mẹ̀kúnnù ń sìn. Ayédoníkẹ́ ló forí balẹ̀ fún ìyálóde yìí, bákan náà ó forí balẹ̀ fún àwọn oníbàtà. Àkàngbó àkàntọ́ o àkànfọ́ pawọ́ àkànfẹ́rẹ́ gíjóbì. Ayédoníkẹ́ ló ti gun odó báyìí, ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ọ̀rọ̀ tí ilé bẹ̀rẹ̀ ló bọ̀ bí a bá láre ó lẹ́jọ́ ọmọ níyẹn ló láre.
jí pẹ̀lú bí abẹ. Ayọ̀dẹ̀rí ìjà o àdìsí làwà yìí iṣẹ́ dé o. ọmọ gbogbo sọ́dọ̀ gbọ́dọ̀ yọnu kí ló fàáyà táwọn àti tó bó sọ́yọ́. láti ìjọ tí bàbá wọn ti kú wọn kò dẹ́bi ìyẹn bá. ìfàgbọ́gbà kúta ayédèmí kẹ́ o. ayédèmí kẹ́ àtẹ̀pẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀tẹ̀lọ̀ ẹni bá ní o máa lọ rìn lò ní délé bá mo bẹ́ẹ̀ fún ẹ lọ́fọ̀ kàjí máa rántí bàbá fún ẹ lọ́fọ̀ kàjí máa pa kò bá dé ti bọ̀ o. ayédèmí kọ́ ọ́ wọ́n péjọ wọ́n rọ̀ láwọn ọgbà tí wọ́n. àdánwò òní ṣe pẹ̀lú òun ọba òní ṣe. òní lọ nílẹ̀ yóò dọ̀la kó o tó máa lọ. ìyàwó mi ò dá torí ọmọ mo ṣe fẹ́. ayọ̀dẹ̀rí kẹ́ o. èyí ni wọ́n èyí máa fẹ́ lọ́kọ̀ọ́ pàdé máa rántí. máa lọ fẹ́ lọ́kọ̀ọ́ pàdé máa lọ́kọ̀ọ́nù. ẹ̀fọ́ ọmọdé òbíbi àwọn odò ẹ̀dúkọ̀ kì í wọ́n náà òbíbi wọn ò gbọ́dọ̀ kílẹ̀ oníṣẹ́ lọ́sàn-án kò gbọ́dọ̀ jáde mi àti ilé ìkóra inú bíbí oníbẹ̀rẹ̀ ọlọ́run inú bíbí òbíṣẹ́ ẹ̀dọ̀ òṣù ọ̀pọ̀ ẹ̀rọ ìdẹ̀mọ̀ gbèsè nìkótó lórí àwọn ọgbà sí mi lẹ́nu lọ́pẹ́ nínú ikọ́ lọ́rùn ni nínú ikọ́ lọ́rùn ni yáàdì tí gbọ́kọ̀ làwọn lẹ̀ pọ̀ lónìí máa fẹ́ lọ́pọ̀ pa ìjì máa rántí. àtẹ̀fọ́lẹ̀ ní ọmọ alágbogbo òdìlé ní ọmọ alábẹ̀rẹ̀ òdò àtẹ̀fọ́ àtẹ̀dì ẹ̀rọ olúfẹ̀ ni wọ́n ṣe wọn ní kó pa àkọ́lá kéré lẹ́rú wọ́n lé ilé yẹn màrìwò oṣù ilé ayọ̀tẹ̀ sí eré àjẹ́ ilé wọ́n yọ̀tẹ̀ sí eré ẹlẹ́bọ̀lógún wọ́n yọ̀tẹ̀ sí ibi tó ń yẹ kó wọlé àwọn bọ́ sí mi lẹ́nu. báwo wá kí wọ́n mẹ́kùn sọ iṣẹ́ mẹ́kùn máa tẹ̀. báwo kí wọ́n mẹ́kùn sọ sọ́jà kò ní jẹ́. ìjọ tó tún pẹ̀lú Ọ̀rúnmìlà wálé iye ọba tó ń ta mẹ́ta tẹ́lẹ̀ wọ́n pàdé Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà sọ pé bo ni wọ́n lọ ọ̀nà wọn lọ sí kọ̀lẹ́ iye. Ọ̀rúnmìlà sọ pé láti ṣe kí ni ọ̀nà wọn fẹ́ lọ jẹ́ ọmọ tuntun ọmọ ìyá. Ọ̀rúnmìlà sọ pé ọmọ tuntun ní Ọ̀rúnmìlà sọ pé àjọ nígbà títí kò fẹ́ kú ọ̀bọ síbẹ̀ ẹgbẹ́ mọ́kànlá tí òjò kọ̀ọ̀kan a máa gbé ìjùlẹ̀ ní ìnáyẹ̀dọ̀ ní kò dé tí mo lọ ní ilé ẹjọ́ ìlọrin kéèsì. àwọn aláwo ni ẹ má jẹ́ kó bàjẹ́ lórí ibẹ̀ ni wọ́n ṣe ní afọ́jú ìyàwó abẹ́rẹ́ ìrìta mẹ́ta ìlú ìtúnjẹ ìrìta mẹ́ta ìlú ṣe ti gbọ́rọ̀ lẹ́nu Ayédoníkẹ́ ó pògèdè ó pàṣán
lẹ́yìn òrẹ́yìn ó ti bọ́lẹ̀ lórí odó báyìí o pẹpẹ wa tẹ́ eré á bẹ̀rẹ̀ ó ti ń forí balẹ̀ fún ní bàtà alọ́bọ̀ ẹ̀ẹ̀mẹ́ta tó forí balẹ̀. ẹ̀gbọ́n ni táwọn ìyá wa ń kọ Ayédoníkẹ́ gbangba làṣà ta kò lè jó ń kọ̀rọ̀ eégún tí ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ tó báyìí ẹ rí i pé eégún tó máa dá gájíá gidi ni. aṣọ yìí ti bẹ̀rẹ̀ o Ayédoníkẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èèyàn fẹ́ ni fọ́rọ̀ ní òṣòrí ẹni ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde. ọ̀lẹ kò lè jà ó bá mi lákìtàn ó kó mi ṣán ọ̀lẹ kè. Ayédoníkẹ́ ò kì í ṣọ̀lẹ eré yìí pọ̀ lójú kan ṣo ló ti ń yí àwọn aṣọ tó yí yìí wọ́n lè filẹ̀ ẹ fún láyè iwájú ìyálóde ló wà ẹjọ́ yíṣọ. àrà ọ̀tọ̀ ni Ayédoníkẹ́ ló fi ń yí aṣọ yìí tó bá fà á síwájú á yí bìrì á sọ sẹ́yìn ó ti yí nìyẹn. aṣọ mi ni ó tún ń gbé báyìí ó gbókìtì gbélé yìí ni Ayédoníkẹ́ mo rọ́wọ́ ẹ. mo rọ́wọ́ eré ẹ ọwọ́ tó fi ń ṣeré yìí àrà ọ̀tọ̀ ni ìṣọwọ́ ṣeré ẹ̀ òun ni mò ń sọ pé àrà ọ̀tọ̀ ni. ẹ wo àrà tí Ayédoníkẹ́ tún fi yí aṣọ eléyìí ó kọjá bẹ́ẹ̀. gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ lẹ́ ń wò níkàlẹ̀ yìí àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin olóyè ọ̀jẹ̀ obìnrin ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o kábíyèsí olórúba aláìlúwà ọba abdulwadud ajani dẹ̀yìndé olórúba ti ìlú orúba ọ̀tà kábíyèsí ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀. lẹ́yìn tí Ayédoníkẹ́ tó ti yí aṣọ aláràǹbarà lórí odó àti dé ibi tẹ́gùn ti máa ń ṣeré ní ìrọ̀lẹ́ báyìí ká tún wo bí eré Ayédoníkẹ́ ṣe máa lọ nírọ̀lẹ́ ní.
aṣọ yìí tún ti bẹ̀rẹ̀ aṣọ yìí tún ti bẹ̀rẹ̀ lẹ́yìn gbogbo aṣọ tí Ayédoníkẹ́ yí lórí odó láàárọ̀ yìí tìrọ̀lẹ́ ló bẹ̀ sí yíyí o ṣe rí ṣọwọ́ tó fi ń yí àwọn aṣọ yìí àrà ọ̀tọ̀ ni mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. ẹ̀bìlà ẹ̀yàgò ẹ̀bìlà f'Ayédoníkẹ́. wọ́n ní ẹ pé Ayédoníkẹ́ o. olóbìrí po ló tún fi ń yí eléyìí. Ayédoníkẹ́ ọmọ ẹlẹ́bẹ̀ abìkókó nìdí ọmọ ẹlẹ́bẹ̀ yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ ṣùgbọ́n yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọké. ẹ tún wo ara tí Ayédoníkẹ́ fi yí aṣọ eléyìí ó fà lọ síwájú ẹ rí ó tún fẹ́ túnṣe ó yá túnṣe fún ọkàn tún rí hàn tí ì rí dáadáa ó yá ṣé ti rí ṣé rí bó ṣe ń lọ láti ìgbà tí ọdún eégún ti ìlú Ìjú yìí ti bẹ̀rẹ̀ ẹ rí ké gbogbo eré tá à ń mú wá gbogbo àwọn eégún tó ń ṣeré débẹ̀ confam ni àbí àwọn eégún tó dángájíá ni ẹ̀rí bọ́n ṣe ń pàtẹ́wọ́ fún Ayédoníkẹ́ eré tó ṣe ló wú àwọn èèyàn lórí débẹ̀. fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa Reuters Films and Record International gbogbo fọ́nrán ọdún eégún ti ìlú Ìjú pátápátá láti bẹ̀rẹ̀ débi tó délé ní gbogbo ẹ̀ wà lórí fọ́nrán fídíò CD bákan náà gbogbo ẹ̀ ló wà lórí YouTube channel wa Reuters TVC ẹ bá subscribe sórí ẹ̀ kẹ́ máa bá a share kẹ́ like ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọdún eégún ìlú tó kù pátápátá gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀. orí ìdọ̀bálẹ̀ ni Ayédoníkẹ́ tún wà yìí ó tún pa búrúburú. káàbọ̀ ó ti yí eégún Ayédoníkẹ́ yìí eégún tó ń ṣeré gidigidi ni ó gbóṣùbà fún ẹ mo ṣe gbòsà fún ẹ lẹ́mẹ̀ta gbòsà ìyálòde lẹ́rí tó ń ná fún Ayédoníkẹ́ yìí eré tó ṣe owó àwọn èèyàn lórí ṣe náà dáwó bo Ayédoníkẹ́.
Ayédè Oníkẹ́ ló ń tún aṣọ ṣe ńlẹ̀ yìí ó fẹ́ fi dá àrà kan nìyẹn ẹ fún láyè ẹ jẹ́ ká wàrà tó máa dá ṣé mo sọ bẹ́ẹ̀ fún yín mo ló fẹ́ fi dá àrà kan ni ẹ rí bó ṣe gbé ìdí àpótí ni Ayédè Oníkẹ́ wà yìí ẹ wo ara yìí orí àpótí kékeré l'Ayédè Oníkẹ́ ti yíṣọ ó fò lé lórí ó sọ ma bẹ́ẹ̀ ó dẹ̀ yí aṣọ. Ayédè Oníkẹ́ ó bá alágàdá ó di alábala gbogbo èèyàn náà kan sára sí Ayédè Oníkẹ́ pẹ̀lú eré aláràǹbarà tó ṣe má lè gbàgbé ni eré tí Ayédè Oníkẹ́ ṣe lénìí ìyálóde àti gbogbo àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ àwọn ni wọ́n náwó fún Ayédè Oníkẹ́ yìí fún eré tó ṣe tó wọn lórí púpọ̀ mo kí Ayédè Oníkẹ́ kú ewu náà kì í pa àwòdì ó kú ewu ìyálóde ẹ kú ewu o ewu náà kì í pa àwòdì ó kú ewu. jagunjagun Ayédè Oníkẹ́ ló jáde yìí òun ló ń fò sókè yìí jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ látèṣí èwo lẹ mú bọ̀ jagunjagun di méjì o.
ìdún eléyìí tún yàtọ̀ o. ìkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. ìdáyà ọlọ́mọdé tún wò yìí àrá pọ̀ níbi eré ayédọ́níkẹ́lẹ́ nìyí atọ́kùn ọ̀jẹ̀ ti ìlú ọ̀bẹ́rẹ̀ mọ̀rí ẹ̀ ń bẹ̀ òdúró re. ìdán ìyá àkókò òun lẹ̀ ń wò tí àwọn èèyàn tó ń náwó fún yìí. ẹkùn lẹ́wò tó tún jáde yìí ló ń forí balẹ̀ fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀. bákan náà ó dọ́dọ̀ àwọn olóyè ọkùnrin. oníṣàngó lẹ̀ ń wò yìí ṣàngó mi olóore oore tó ṣe mímì lè gbàgbé. olùkóso Arẹ̀kújayé àràkàtà yẹ́rìyẹ́rì. ìyàwó alárédè lẹ́tún wò yìí o. ṣé ẹ̀ ń búyàwó ni àbẹ́ ẹ̀yìn àgbẹ̀jà ńlá bọ́fá. lẹ́yìn tí ìyàwó jó tán olùkóso
òun ló gbajúmọ̀ báyìí. èwo ló tún wá gbò yìí? ṣé idán eléyìí ṣe sójà ni àbí báwo? eléyìí jọ gòdògòdó lójú mi. kò gbé yìí. ẹ jẹ́ ká máa fèyí ṣe lọ. àwọn onílọ̀lọ́ ẹja tó lọ tí ò dénúbú, ànílọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò délẹ̀ odò. ká lọ lénìí ká tún padà ń jọ́ mi ni. ilé ò ní lé wa, ọ̀lọ́ ní nà wá o. báyìí báyìí o.